tún ṣẹlẹ̀ o àwọn agbébọn tún ṣèkọlù ní Kwara pa ọ̀pọ̀ èèyàn dáná sun ààfin ọba gbogbo àwọn tí kò nílé débi tí wọn ó kọ́lé sẹ́gbẹ́ òṣèlú PDP láti lé kúrò lẹ́gbẹ́ Mákindé sọ̀kò ọ̀rọ̀ àwọn èèyàn ní Wike lòkù ọ̀rọ̀ náà bá ọkùnrin kan pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò tó fẹ́ dóòlà ẹran ewúrẹ́ nínú kànga lọ́yọ̀ọ́. Ikọ̀ ológun tí yóò kún Nàìjíríà lọ́wọ́ láti borí ìkọlù àwọn agbésùnmọ̀mí ti balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà iléeṣẹ́ ológun Amẹ́ríkà ló kéde bẹ́ẹ̀. Àwọn agbébọn ṣekú pa ọlọ́pàá kan àtàwọn mẹ́rin míì nílùú Benue ládùrú àdéhùn àlàáfíà tí wọ́n ṣe níṣe làwọn agbésùnmọ̀mí tún ṣèkọlù sílùú Katsina ṣekú pa ọ̀pọ̀ àwọn olùgbé ìlú dáná sun ọ̀pọ̀ ilé. A ní láti fi ọ̀já kan ṣoṣo ṣògbànú kájọ gbógun ti àwọn agbésùnmọ̀mí ni o. Àbọ̀ ìpàdé àwọn olórí ilẹ̀ Áfíríkà lórí ètò ààbò ló dá lórí ọ̀rọ̀ náà. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ó tún ṣẹlẹ̀ o àwọn agbébọn tún ṣèkọlù ní Kwara pa ọ̀pọ̀ èèyàn dáná sun ààfin ọba. Nǹkan ò fararọ fún àwọn èèyàn ìpínlẹ̀ Kwara o pẹ̀lú bí àwọn agbébọn ṣe tún ya wọ ìlú kan tí wọ́n ń pè ní Woro níjọba ìbílẹ̀ Kayama níbi tí wọ́n ti pa ọ̀pọ̀ èèyàn tí wọ́n sì tún dáná sun ààfin ọba ìlú náà. Ọjọ́ ìṣẹ́gun Tuesday ọjọ́ 3 oṣù kejì ọdún 2026 yìí ní ìkọlù tuntun náà wáyé nílùú ọ̀hún. Gẹ́gẹ́ bí àwọn olórí agbègbè Woro ṣe wí kò dín ní èèyàn 30 tí àwọn agbébọn náà yìnbọn pa. Wọ́n ní nǹkan ìjà olóró oríṣiríṣi tó lágbára gan-an ni àwọn apààyàn náà gbé wá sílùú Woro. Wọ́n fi kún pé bí wọ́n ṣe ń yìnbọn mọ́ àwọn èèyàn ni wọ́n yìnbọn sí dúkìá. Ọmọ ilé ìgbìmọ̀ asòfin tó ń ṣojú agbègbè náà ní Kwara Honorable Saidu Baba Ahmed sọ pé ohun tí àwọn gbọ́ ni pé òkú èèyàn tí wọ́n rí wà láàrin 45 sí 50 35 to 45 bó tilẹ̀ jẹ́ pé àwọn kò tí ì fìdí rẹ̀ múlẹ̀. Ó fi kún pé ọ̀pọ̀ ṣọ́ọ̀bù ni àwọn agbébọn náà tún sọ iná sí tó sì jó kanlẹ̀. Yàtọ̀ sí àwọn tó ní wọ́n pa ọ̀pọ̀ èèyàn ló tún sá wọgbó lọ pẹ̀lú bí wọ́n ṣe ti farapa. Nípa bóyá àwọn tó pa èèyàn rẹpẹtẹ ọ̀hún tún jí àwọn mìíràn kó wọgbó lọ Honorable Ahmed ní òun kò lè fìdí rẹ̀ múlẹ̀. Ó ní ṣùgbọ́n àwọn agbébọn ọ̀hún sọ iná sí ààfin Emir Woro wọ́n sì jó kanlẹ̀. Bákan náà ni aṣòfin náà sọ pé àwọn kò tí ì rí àrẹ̀mọ Emir náà látìgbà tí ìkọlù ọ̀hún ti wáyé bó tilẹ̀ jẹ́ pé ọmọ náà kò sí ní ààfin nígbà tí wọ́n dé ṣùgbọ́n ó wà láàrin ìlú Woro. Wọ́n jó ààfin Emir náà kanlẹ̀ pátápátá ni títí kan àwọn ṣọ́ọ̀bù tó wà nítòsí ààfin náà. Ní ìtẹ̀síwájú àlàyé Honorable Saidu Baba Ahmed ó ní lẹ́tà kan wà tí àwọn agbébọn ọ̀hún ti kọ ṣáájú sí àwọn olóyè ìlú Nuku àti Woro nínú èyí tí wọ́n ti ní àwọn ń bọ̀ wá kọlù wọ́n. Aṣòfin náà sọ pé lásìkò náà ni àwọn ṣètò àwọn ológun sí agbègbè náà láti kojú wọn àmọ́ ṣùgbọ́n wọn kò yọjú lásìkò tí àwọn sọ́jà wà níbẹ̀ wọ́n kàn déédéé yabo ìlú lọ́jọ́ ìṣẹ́gun Tuesday ni. Ó tẹ̀síwájú pé láìpẹ́ yìí náà ni àwọn agbébọn kan wọ ìlú Nuku ní Kwara níjọba ìbílẹ̀ Kayama tó kọjú sí Woro. Ó ní wọ́n pa àwọn èèyàn nígbà náà pẹ̀lú. Bí ìkọlù tuntun yìí ṣe wáyé Honorable Ahmed ṣàlàyé pé àwọn sọ́jà tó wà lágbègbè náà wọgbó lọ lẹ́yìn tí wọ́n gbọ́ ohun tó ṣẹlẹ̀ ṣùgbọ́n kò sí àrídájú pé wọ́n rí àwọn tó ṣiṣẹ́ láabi ọ̀hún. Ìgbàgbọ́ ọ̀pọ̀ èèyàn nípa àwọn tó ṣe ìkọlù náà ni pé igbó Bọ́ọ̀gù nípínlẹ̀ Niger ni wọ́n ti wá èyí tó pààlà pẹ̀lú Kwara. Ìjọba ìpínlẹ̀ Kwara ti wá korojú sí ìṣẹ̀lẹ̀ ọ̀hún nínú àtẹ̀jáde kan bẹ́ẹ̀ ni wọ́n sì bá àwọn tó pàdánù ẹ̀mí wọn kẹ́dùn. Tí ẹ ò bá gbàgbé àwọn ìkọlù ti wáyé léraléra nípínlẹ̀ Kwara pàápàá lásìkò tí ọdún 2025 ń parí lọ wọ́n jí àwọn èèyàn gbé wọ́n sì pa àwọn míì. Ó ti kúrò ní bóyá tàbí ṣùgbọ́n báyìí ó ti fi hàn dájú pé àwọn agbébọn náà ti rẹ́sẹ̀ walẹ̀ ní ìpínlẹ̀ Kwara. Gbogbo àwọn tí kò nílé débi tí wọn ó kọ́lé sẹ́gbẹ́ òṣèlú PDP láti lé kúrò lẹ́gbẹ́ Mákindé sọ̀kò ọ̀rọ̀ àwọn èèyàn ní Wike lòkù ọ̀rọ̀ náà bá. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́
onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti sọ pé kò sí àwọn tó máa ń fi ẹsẹ̀ gbálẹ̀ kiri tí kò ní lè mọ lẹ́gbẹ́ òṣèlú People's Democratic Party PDP. Mákindé sọ èyí níbi ètò ṣíṣí ilé ẹgbẹ́ òṣèlú PDP tó wáyé ní ìlú Ìbàdàn lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kẹta oṣù kejì ọdún 2026. Ó sọ pé ní ọdún 2015 ní àwọn ọmọ àlè tó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP dàgbà tí wọ́n sì lo ọdún mẹ́wàá nínú ẹgbẹ́ kí àwọn tó lé wọn kúrò lọ́dún 2025. Gómìnà ní oṣù kọkànlá ọdún 2025 ní àwọn lé wọn kúrò ní PDP. Fún ìdí èyí kò sí àwọn tó ń fẹsẹ̀ gbálẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú PDP mọ́. Gẹ́gẹ́ bí gómìnà náà sì sọ, ó ní PDP pàdánù ipò ààrẹ Nàìjíríà lọ́dún 2015 nítorí ìfàǹfà tó ń wáyé láàrin àwọn adarí ẹgbẹ́ òṣèlú PDP nígbà náà. Ó ní èyí ló ṣokùnfà táwọn tó ń fẹgbẹ́ sílẹ̀ náà ṣe rí ààyè láti di ẹgbẹ́ mú lásìkò ọ̀hún. Bí ó tilẹ̀ jẹ́ pé Ṣèyí Mákindé kò dárúkọ ẹnikẹ́ni nínú ọ̀rọ̀ rẹ̀, ìgbàgbọ́ àwọn èèyàn ni pé mínísítà fọ́rọ̀ ìlú l'Àbújá Nyesom Wike ni ọ̀rọ̀ náà bá wí. Èyí rí bẹ́ẹ̀ nítorí ní ọjọ́ Ajé Monday ni Nyesom Wike ti sọ níbi ìpàdé ẹgbẹ́ òṣèlú PDP kan pé òun fẹ́ tojú bọ ètò ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ọ̀rọ̀ náà ni ọ̀pọ̀ èèyàn gbà pé Mákindé ń fèsì sí, pàápàá bí ó ṣe sọ pé ọ̀rọ̀ tí ẹnìkan sọ pé òun fẹ́ tojú bọ ètò ẹgbẹ́ òṣèlú PDP ìpínlẹ̀ Ọ̀yọ́ jẹ́ ohun tó ń pani lẹ́rìn nítorí báwo ló ṣe ẹgbẹ́ rẹ̀ ní ìpínlẹ̀ Rivers. Èèyàn kan sọ pé òun fẹ́ dá sí ọ̀rọ̀ PDP ní Ọ̀yọ́, ẹ jẹ́ ká béèrè pé kí ló ti ṣe ní Rivers. Mákindé sọ èyí nínú fọ́nrán fídíò kan tó gba orí ayélujára. Ṣé lóòótọ́ ẹni tí ó bá fúnni lásọwọ̀ tọrùn rẹ̀ làkọ́wò? Láti bí oṣù díẹ̀ sẹ́yìn báyìí ní ẹnu ti ń kun Mákindé àti Wike lórí ìfàǹfà tó ń wáyé láàrin wọn, pàápàá lẹ́yìn bí wọ́n ṣe lẹ̀ papọ̀ lásìkò ètò ìdìbò gbogbogbò lọ́dún 2015 níbi tí wọ́n ti lòdì sí olùdíje ààrẹ lẹ́gbẹ́ òṣèlú wọn tí í ṣe PDP nígbà náà. Ọkùnrin kan pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò tó fẹ́ dóòlà ẹran ewúrẹ́ nínú kànga lọ́yọ̀ọ́. Iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàwárí òkú arákùnrin kan ẹni 30 ọdún 30 years tórúkọ rẹ̀ ń jẹ́ Ṣínà Adédèjì àti arákùnrin mìíràn ẹni ọdún 45 45 years tí wọn kò dárúkọ rẹ̀ ní agbègbè ọ̀tọ̀ọ̀tọ̀ nípìnlẹ̀ náà. Ọ̀kan lára àwọn olùfarakásá náà ni wọ́n ló ń gbìyànjú láti dóòlà ẹran ewúrẹ́. Àsìkò náà ni ọkùnrin náà há sínú kànga náà tí kò sì jáde mọ́. Olùbádámọ̀ràn pàtàkì sí gómìnà Ṣèyí Mákindé lórí àtúntò ìṣẹ̀lẹ̀ nípa iná àti alága iléeṣẹ́ panápaná nípìnlẹ̀ náà Moruf Akínwándé sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta nílùú Ìbàdàn olú ìlú ìpínlẹ̀ náà lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday. Ó ṣàlàyé pé nígbà tí Adédèjì kó sínú kànga ní agbègbè Ajẹ́ Ìkòsè l'Ógbómọ̀ṣọ́ níjọba ìbílẹ̀ Àríwá lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday tí òkú ẹlẹ́ẹ̀kejì sì jẹ́ sísàwárí nínú kànga lágbègbè Mọ́kọ́lá ní Ṣakí níjọba ìbílẹ̀ Ìwọ̀ Oòrùn Ṣakí lọ́jọ́ Ajé Monday. Ọkùnrin nínú ìṣẹ̀lẹ̀ Ṣakí náà ni wọ́n ló ń gbìyànjú láti dóòlà ẹran ewúrẹ́ nígbà tó pàdé ikú òjijì. Akínwándé sọ wípé àjọ panápaná gba ìpè pàjáwìrì lọ́jọ́ Ajé Monday ní déédéé aago 10 alẹ́ kọjá ìṣẹ́jú 23 10:23 PM nípasẹ̀ olùpè kan àti Yusuf Ismail pé ẹnìkan ti kó sínú kànga ní agbègbè Mọ́kọ́lá ní Ṣakí. Lójú ẹsẹ̀ làwọn ikọ̀ panápaná ti PFS2 Kọ́ládé Táíwò gúnlẹ̀ sí agbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Gbàrà tí wọ́n débẹ̀ ni wọ́n rí i pé ọkùnrin ẹni ọdún 55 náà ti há sínú kànga. Kí amọ́sá ni ikọ̀ àwọn panápaná gùn lé ìgbésẹ̀ tí wọ́n sì dáàbò bo agbègbè pẹ̀lú àwọn irinṣẹ́ tó yẹ tí wọ́n sì ṣàṣeyọrí nípa sísàwárí òkú ọkùnrin náà tó há sínú kànga. Ní ti ìṣẹ̀lẹ̀ tó wáyé l'Ógbómọ̀ṣọ́, Akínwándé sọ wípé ọjọ́ kẹta oṣù kejì ní déédéé aago 10 àárọ̀ kù ìṣẹ́jú 15 9:45 AM ni àjọ náà gba ìpè pàjáwìrì látọ̀dọ̀ ẹnìkan àti CFM Adeleke ní agbègbè Ajẹ́ Ìkòsè l'Ógbómọ̀ṣọ́. Àwọn òṣìṣẹ́ panápaná tí CFM Ọládẹ̀jọ léwájú ló gúnlẹ̀ ságbègbè náà nígbàrà tí wọ́n débẹ̀. Wọ́n kíyèsí pé ọkùnrin kan ẹni 30 ọdún tórúkọ rẹ̀ ń jẹ́ Ṣínà Adédèjì ló ṣe bẹ́ẹ̀ kó sínú kànga tí àwọn òṣìṣẹ́ panápaná sì ṣàwárí òkú rẹ̀. Olóògbé náà ni wọ́n ló há sínú kànga tó ní afẹ́fẹ́ gáàsì tí wọ́n ń pè ní ammonia gas lásìkò tó ń gbìyànjú láti yọ ìfami. Nítorí náà alága náà wá ṣèkìlọ̀ fáwọn aráàlú láti
láti mú ààbò ẹ̀mí wọn lọ́kùnkúndùn nígbà gbogbo. Ó tẹnumọ́ pé ẹ̀mí ò láàárọ̀, ìjàmbá ó kéré ni ó pọ̀ ní kò ní ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan, ọmọ aráyé ò ní bọ́ bàtọ̀ fọ̀ sẹ́nu ọ̀nà wa láṣẹ Elédùà. Ikọ̀ ológun tí yóò kún Nàìjíríà lọ́wọ́ láti borí ìkọlù àwọn agbésùnmọ̀mí ti balẹ̀ sórílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ológun Amẹ́ríkà ló kéde bẹ́ẹ̀. Iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà ti kéde pé òun ti fi ikọ̀ ológun kékeré kan ránṣẹ́ sí Nàìjíríà láti ran àwọn ológun ilẹ̀ yìí lọ́wọ́ nínú ìyànjú wọn láti ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí. Ọ̀gá ológun ojú òfurufú Dagvin R.M. Anderson tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ Áfíríkà l'Amẹ́ríkà US Africa Command AFRICOM ló fìdí èyí múlẹ̀ lọ́jọ́ Ìṣẹ́gun. Ọ̀gágun Anderson sọ fún àwọn akọ̀ròyìn pé àwọn rán ikọ̀ náà wá sí Nàìjíríà lẹ́yìn tí àjọsọ ti wáyé láàrin ìjọba orílẹ̀-èdè méjèèjì. Ọ̀gágun Anderson fi kún pé ìpàdé kan tó wáyé pẹ̀lú ààrẹ Tinubu ló bí wíwá tí àwọn ológun Amẹ́ríkà wá sí Nàìjíríà báyìí. Wọn yóò sì ṣe iṣẹ́ tó gbé wọn wá bó ṣe yẹ. Ó ní ohun gbogbo wà lójúnà àti mú àjọṣepọ̀ tí yóò ṣẹ́gun àwọn agbésùnmọ̀mí wáyé ní ìwọ̀ oòrùn Áfíríkà. Ọ̀gágun Anderson ṣàpèjúwe ikọ̀ ológun tuntun tí wọ́n rán wá sí Nàìjíríà báyìí bí àwọn tí wọ́n ń gbé agbára tó yàtọ̀ bọ̀ láti Amẹ́ríkà. Àmọ́ kò ṣàlàyé bí àwọn ológun ọ̀hún ṣe pọ̀ tó tàbí iṣẹ́ tí wọn yóò fi bẹ̀rẹ̀ pàtó. Ohun tí ààrẹ Donald Trump sọ nígbà náà ni pé òun dojúkọ àwọn alákatakítí ẹ̀sìn Islam tí wọ́n jẹ́ ẹgbẹ́ agbésùnmọ̀mí tí wọ́n sì ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ẹgbẹ́ náà tó wà ní ẹkùn mìíràn. Èyí ni ìgbà àkọ́kọ́ tí orílẹ̀-èdè Amẹ́ríkà yóò kéde ní gbangba pé òun fi ọmọ ogun ránṣẹ́ sí Nàìjíríà lẹ́yìn ìkọlù àkọ́kọ́ tó wáyé lọ́dún tó kọjá. Àdó olóró tí wọ́n jù sí apá kan ìpínlẹ̀ Sokoto lọ́dún tó kọjá náà ni wọ́n ló mú àwọn agbésùnmọ̀mí tó wà ní agbègbè náà balẹ̀. Tí a ò bá gbàgbé, a ó rántí pé ìkọlù ìpànìyàn, ìjínigbé àti àìsí ìfọ̀kànbalẹ̀ tó gbilẹ̀ lẹ́ka ààbò tí ń wáyé tipẹ́ ní Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé àwọn tó ń ṣiṣẹ́ láabi yìí kò mọ Kìrìsìtẹ́nì yàtọ̀ sí Mùsùlùmí tó jẹ́ bí wọ́n ṣe ń wọ ṣọ́ọ̀ṣì pààyàn náà ni wọ́n ń wọ mọ́sálásí. Ṣùgbọ́n ohun tí ààrẹ Donald Trump sọ ni pé ìpanirun genocide ló ń kojú àwọn Kìrìsìtẹ́nì ní Nàìjíríà. Ìdí sì nìyẹn tí ọwọ́jà rẹ̀ ṣe dé ìpínlẹ̀ Sokoto tí wọ́n kọ́kọ́ dojúkọ ní Nàìjíríà lọ́jọ́ ọdún Kérésìmesì tó kọjá. Nígbà tó ń fìdí wíwá àwọn ológun Amẹ́ríkà náà múlẹ̀ ní Nàìjíríà, mínísítà ètò ààbò ilẹ̀ wa ọ̀gágun Christopher Musa sọ fún àwọn akọ̀ròyìn pé ikọ̀ ológun kékeré náà yóò máa kọ́ àwọn ológun Nàìjíríà ní iṣẹ́. Ọ̀gágun Musa kò ṣàlàyé bí àwọn ológun Amẹ́ríkà náà ṣe pọ̀ tó tàbí àsìkò tí wọn yóò fi wà ní Nàìjíríà dà. Fún ọdún pípẹ́ ni ológun Nàìjíríà pẹ̀lú Amẹ́ríkà tíjọ kẹ́kọ̀ọ́ pọ̀ lórí iṣẹ́ ológun. Ohun tí ẹ̀kọ́ náà sì máa ń dálé lórí ní ọ̀tẹlẹ̀múyẹ́, ìgbógun ti wàhálà àti ìdarí. Àwọn agbébọn ṣekú pa ọlọ́pàá kan àtàwọn 4 míì nílùú Benue. Ó mà ṣe o, kàkà kèwé àgbọ̀n òdẹ níṣẹ́ lọ̀rọ̀ ààbò ìlú tó mẹ́hẹ̀ ń peléke sí lójoojúmọ́. Àwọn adìyàmọ́ra agbébọn ṣekú pa ọ̀pọ̀ èèyàn tó fi mọ́ ọlọ́pàá kan lásìkò ìkọlù sílùú Abande níjọba ìbílẹ̀ Kwande nípínlẹ̀ Benue. Ìkọlù náà ló wáyé lẹ́bàá ẹnu ibodè Cameroon lákòókò ọjọ́ ọjà nígbà tí àwọn agbébọn yabo ìlú jí ọ̀pọ̀ ọjà tí wọ́n sì sọná sí ilé ìtajà náà. Kánsílọ̀ tẹ́lẹ̀ rí Akírígbé Lawrence sọ fáwọn akọ̀ròyìn pé àwọn aṣèkọlù náà ṣèkọlù lọ́jọ́ ọjà ṣekú pa ọ̀pọ̀ èèyàn. Ó fi kún pé àwọn aṣèkọlù náà jí àwọn ọjà kó tí wọ́n sì dáná sun ilé ìtajà náà. Ní nǹkan bíi aago 2 lóòru kù ìṣẹ́jú 5 ní òkú àwọn olùfarakásá jẹ́ gbígbé lọ sí Jato Aka nípasẹ̀ òṣìṣẹ́ agbófinró ọlọ́pàá alágbèéká tó wà lágbègbè náà. Lawrence ṣàfihàn àwọn orúkọ olùfarakásá tí wọ́n rú òkú wọn gbé lọ sílé ìgbókùpamọ́sí tó fi mọ́ Lọ́rùnbé Àgbà, Chiakile, Tezia, Zenge, Menka, Ugbe, Emmanuel Àgbà, Oteweri, Gbìndé àti ọlọ́pàá alágbèéká kan. Ẹ̀wẹ̀, iléeṣẹ́ ọlọ́pàá ti fìdí ikú àwọn 5 náà múlẹ̀. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde lọ́jọ́rú Wednesday, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Udeme Edet sọ wípé ọjọ́ 3 oṣù kejì ọdún 2026 ní déédéé aago 5 àbọ̀ ìrọ̀lẹ́ ní ọ̀gá ọlọ́pàá DPO Jato Aka
gba ìpè pàjáwìrì pé àwọn adìyàmọ́ra adaranjẹ agbébọn lógúnlọ́gbọ̀n ṣe bẹ́ẹ̀ sì kọlù sáwọn agbófinró tó wà nílùú Abande àtàwọn aráàlú. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé àpapọ̀ ikọ̀ agbófinró àti àwọn àjọ elétò ààbò míì ni wọ́n ti jẹ́ kíkó lọ láti dáàbò bo ìlú náà, bẹ̀rẹ̀ iṣẹ́ ìtọpinpin àti láti dènà ìtẹ̀síwájú ìṣẹ̀lẹ̀ àìbófinmu. Edet fi kún pé wọ́n ti ṣàwárí àwọn òkú olóògbé náà, ó sì ti jẹ́ gbígbé lọ sílé ìgbókùpamọ́sí. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà Ifeanyi Eminari ti darí igbákejì kọmíṣánná ọlọ́pàá níkàngun iṣẹ́ láti gbéra lọ sí Jatoaka ní Kíámọ́sá pẹ̀lú àwọn òṣìṣẹ́ agbófinró ọlọ́pàá alágbèéká àti àwọn òṣìṣẹ́ tó ń fi ọkọ̀ ìjagun ṣiṣẹ́ láti ṣiṣẹ́ náà bó ti yẹ, láti tọpinpin àwọn aṣeláàbí náà àti láti fi gbòòrò òfin gbé wọn. Ẹni tó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ olórí agbègbè náà ti Ekwande fìdí ìkọlù náà múlẹ̀ bákan náà tó sì kọminú lórí ètò ààbò tó mẹ́hẹ tó ń wáyé lágbègbè ọ̀hún. Ó rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ láti dá ibùdó ológun sílẹ̀ ní agbègbè Abande kí ètò ààbò lè gbópọn sí ní agbègbè náà. Ládùúrú àdéhùn àlàáfíà tí wọ́n ṣe, níṣe làwọn agbésùnmọ̀mí tún ṣèkọlù sílùú Katsina, ṣekú pa ọ̀pọ̀ àwọn olùgbé ìlú, dáná sun ọ̀pọ̀ ilé. Lẹ́yìn oṣù díẹ̀ tí awuyewuye ìpàdé àdéhùn àlàáfíà pẹ̀lú àwọn agbébọn wáyé, ọjọ́ ìṣẹ́gun Tuesday làwọn agbébọn ṣèkọlù sábúlé Doma níjọba ìbílẹ̀ Faskari nípínlẹ̀ Katsina tí wọ́n sì ṣekú pa ó kéré tán àwọn ọkùnrin 23 nígbà tí ọ̀pọ̀ àwọn olùgbé ìlú sì farapa. Àwọn aṣèkọlù náà ni wọ́n ṣínà ìbọn bolẹ̀ bọ́ sínú ilé kan sí ibòmíràn tí wọ́n sì ṣọná sí àwọn ilé lọ́jọ́ ìṣẹ́gun Tuesday tí ọ̀pọ̀ olùgbé ìlú sì sá àsálà fún ẹ̀mí ara wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, ọ̀pọ̀ àwọn olùgbé ìlú ló fara gbọgbẹ́ ọta ìbọn nígbà tí ọ̀pọ̀ míì sì tún dàwátì bí àwọn mọ̀lẹ́bí ṣe ń tẹ̀síwájú nípa wíwá àwọn olólùfẹ́ wọn. Ẹni tó ń fìdí iye ikú náà múlẹ̀, ìkànnì ètò ìtanilólobó kan Bàkásìn jẹ́ kó di mímọ̀ pé ó kéré tán èèyàn 23 ló jẹ́ ṣíṣekúpa lásìkò ìkọlù náà. Ìkànnì náà tún sọ di mímọ̀ pé Faskari wà lára ìjọba ìbílẹ̀ tí àwọn aláṣẹ ti sọ wípé wọ́n ti ṣe ìpàdé àdéhùn àlàáfíà pẹ̀lú àwọn agbébọn tó ń da omi àlàáfíà ìlú náà rú ní ìpínlẹ̀ Katsina. Tí a ò bá gbàgbé, a ó rántí pé àwọn olùgbé ìlú Doma níjọba ìbílẹ̀ Faskari nípínlẹ̀ Katsina ti ń gbé nínú ìpayà ìbẹ̀rùbojo báyìí bí àwọn adìyàmọ́ra agbébọn ṣèṣe kọlù tuntun sí agbègbè náà ládùúrú bí wọ́n ṣe tún ṣe ìpàdé àdéhùn àlàáfíà àti àdéhùn ìjọ̀wọ́ ara ẹni láàrin àwọn òṣìṣẹ́ ìjọba ìbílẹ̀ àti àwọn adìyàmọ́ra agbébọn tó ń ṣọṣẹ́ lágbègbè náà. Ìkọlù náà ló bá ìlú ọ̀hún lójijì, pàápàá jùlọ nítorí pé ó ṣẹlẹ̀ lẹ́yìn ìpàdé àdéhùn àlàáfíà tí wọ́n fẹnu kò lé lórí láàrin àwọn àwòrò-ṣàṣà ìjọba ìbílẹ̀ Faskari àti àwọn adarí agbébọn. Èyí wáyé láti fòpin sí ìkọlù àti láti lè jẹ́ kí àwọn olùgbé ìlú aláìnílé lórí padà sílé kó wa wọn. A ní láti fọ̀já kan ṣoṣo ṣògbànú kájọ gbógun ti àwọn agbésùnmọ̀mí ni o. Àbọ̀ ìpàdé àwọn olórí ilẹ̀ Áfíríkà lórí ètò ààbò ló dá lórí ọ̀rọ̀ náà. Àwọn olórí ní ilẹ̀ Áfíríkà ti fi ohùn ṣọ̀kan lórí àtiwá ojútùú sọ̀rọ̀ ìgbésùnmọ̀mí àti ìkọlù àwọn alákatakítí ẹ̀sìn tó ń wáyé ní ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà báyìí. Wọ́n ní ẹkùn náà ti di oríkò ìkọlù àwọn agbésùnmọ̀mí tí àwọn kò sì ní gbà kí ìkọlù bẹ́ẹ̀ máa tẹ̀síwájú. Èyí ló jẹ́ ìfẹnukonu àbọ̀ ìpàdé àwọn olórí orílẹ̀-èdè Áfíríkà lórí ètò ààbò tó wáyé ní Accra, olú ìlú orílẹ̀-èdè Ghana. Gẹ́gẹ́ bí àwọn olórí orílẹ̀-èdè náà ṣe sọ, ẹkùn ìwọ̀ oòrùn Áfíríkà ń kojú ìkọlù àwọn agbésùnmọ̀mí púpọ̀ tó sì jẹ́ pé ó kéré tán ẹ̀mí èèyàn 44 ló ń bá àwọn ìkọlù náà lọ. Wọ́n ní ìdajì àkọọ́lẹ̀ àwọn èèyàn tó ń bá ìkọlù ìgbésùnmọ̀mí lọ ló ń wáyé láti Áfíríkà gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí wọ́n fi síta lẹ́yìn ìpàdé náà ṣe sọ. Ààrẹ Ghana John Mahama ló ṣáájú ìpàdé náà pẹ̀lú àwọn aṣojú láti orílẹ̀-èdè Sierra Leone, Liberia, Burkina Faso, Mali, Mauritania, Nigeria, Senegal àti Togo. Àwọn olórí orílẹ̀-èdè náà gbàgbọ́ pé àwọn orílẹ̀-èdè lẹ́kùn ìwọ̀ oòrùn Áfíríkà ni wọ́n ní ìsopọ̀ mọ́ra wọn nípa ilé, okòwò àti ojú ọjọ́ tó sì jẹ́ pé
ó yára kí ìpèníjà ètò ààbò ní orílẹ̀-èdè kan tètè ran òmíràn. Lẹ́yìn ìpàdé náà, àwọn olórí orílẹ̀-èdè náà jẹ́jẹ́ ìfarajìn wọn láti rí i dájú pé ìbáṣepọ̀ tó lóòrìn wà láàrin àwọn orílẹ̀-èdè tí wọ́n súnmọ́ ara wọn lójúnà àtijọ́ kojú ìpèníjà ààbò àti ìṣèjọba tó bá jọ ń kojú wọn. Wọ́n ní àwọn yóò máa fi ìròyìn tó ara àwọn létí lójúnà àti rí i pé àwọn kọlọ̀rọ̀sí kò rí àyè jókòó ní agbègbè ẹnikẹ́ni. Bákan náà ni àwọn yóò máa ṣe ìpàdé lóòrèkóòrè láti ṣe àgbéyẹ̀wò bí ètò ààbò ṣe ń lọ ní orílẹ̀-èdè kọ̀ọ̀kan àti láti lè mú àyípadà bá bí wọ́n ṣe ń ṣèdájọ́ àwọn tí ọwọ́ bá tẹ̀ fún ìwà ìgbésùnmọ̀mí lẹ́nu ibodè kọ̀ọ̀kan. Lórí dídáàbòbò ẹnu ibodè, wọ́n fẹnu kò láti gbógun ti àwọn agbésùnmọ̀mí nípasẹ̀ ìbáṣepọ̀ láàrin àwọn orílẹ̀-èdè lójúnà láti mú àdínkù bá báwọn agbésùnmọ̀mí ṣe ń wọ orílẹ̀-èdè kan sí òmíràn. Wọ́n pinnu láti ṣe àgbékalẹ̀ ìwé ìfẹnukò lórí ìbáṣepọ̀ àti ààbò, èyí tí wọ́n máa ṣe láàrin oṣù 3 tí yóò sì parí láàrin oṣù 6. Yàtọ̀ sí ọ̀rọ̀ ààbò, àwọn olórí orílẹ̀-èdè náà ṣèlérí láti wá nǹkan ṣe sí ọ̀rọ̀ oúnjẹ, ètò ìlera, iṣẹ́ àti ètò ẹ̀kọ́. Wọ́n fi kún pé àyípadà ojú ọjọ́ náà ní ipa tó lóòrìn tó ń kó ní ìgbé ayé àwọn èèyàn. Wọ́n ní àwọn yóò máa fi sí gbogbo ètò tí wọ́n bá ti ń gbèrò láti àsìkò náà lọ. Lẹ́yìn náà ni wọ́n ní àwọn yóò máa ṣe ìpàdé ní ọdún méjì láti mọ̀ bí wọ́n ṣe ń ṣàmúṣe àwọn ohun tí wọ́n fẹnukò lé lórí náà. Olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Olódùmarè, yóò sì dára fún yín.